Prophet Nasiru ti jáde láti fọ̀rọ̀ ránṣẹ́ sí àwọn mẹ́ta kan o. Bàbá yìí fọ̀rọ̀ ránṣẹ́ sí Ooni Of Ife, ó fọ̀rọ̀ ránṣẹ́ sí Gani Adams àti olóyè Sunday Igboho. Kí ni wọ́n sọ fún Ooni Ife nípa gbogbo ibi tí kábíyèsí ń lọ káàkiri tó fi jẹ́ pé wọn ò fún wọn lọ́wọ́ tó yẹ kí wọ́n fún wọn? Bàbá yìí ní àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ ńgbà tó bá yá o, tí Ooni Of Ife ò bá múra, tí wọn ò bá máa jẹ́ kí wọ́n fún wọn ní ọ̀nà tó proper. Ẹ wo ọ̀rọ̀ ń bẹnu fọ́nrán yìí. Kí ni wọ́n sọ fún Gani Adams àti olóyè Sunday Igboho ṣà nípa Yorùbá Nation tí àwọn méjèèjì láwọn ń jà fún, pé bó bá jẹ́ pé tòótọ́ lẹ̀ ń jà fún Yorùbá Nation, kí ló dé tẹ́ ẹ̀ fọwọ́sowọ́pọ̀ tó fi jẹ́ pé bàbá yìí ní láti kúnlẹ̀ àtàwọn àti àwọn ọmọ ṣọ́ọ̀ṣì wọn ni wọ́n kúnlẹ̀ tí wọ́n rá bàbá yìí pé kí àwọn méjèèjì má bára wọn jà. Pọ́nṣẹ́ kúnlẹ̀ fún Sunday Igboho àti Gani Adams, bẹ́ẹ̀ náà ni wọ́n kúnlẹ̀ fún Ooni Of Ife, kábíyèsí Ọ̀jájádì second. Ẹ wo nǹkan kí sẹ́sẹ̀ ràgónú fọ́nrán ẹ̀yin náà ẹ gbóhun tí wọ́n sọ, ẹ gbọ́rọ̀ lẹ́nu Woli Nasri. Welcome to Crossblog X TV. Remember to like, share and follow us. Ẹ̀bẹ̀ tí bàbá Ooni lélẹ́yìí, bàbá Ooni Of Ife, ọba ilẹ̀ Yorùbá. Mo sì fẹ́ kí gbogbo yín kẹ́ ẹ jẹ́ ká rí bá a ṣe ń bẹ̀ wá. Gbogbo àwọn ọmọ Ọlọ́run ká jẹ́ kí mẹ́sẹ̀jì ó dọ́dọ̀ àwọn tó súnmọ́ wa. Ní gbogbo ọba ilẹ̀ Yorùbá, onírú ìtàn ló lè jáde. Ọba Ooni Of Ife ní orí ọba ilẹ̀ Yorùbá. Oko ẹ̀sìn tó bá ba lónìí àbó ba lọ́la, ó bá ìran Yorùbá. Kí ni mo fẹ́ bẹ̀ fún láàárọ̀ yìí? Ẹ̀bẹ̀ àkọ́kọ́ ni pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ibi tó ń lọ lórí mídíà káàárín, àwọn tó bá súnmọ́ tí wọ́n mọ̀ ká jẹ́ kí mẹ́sẹ̀jì ó dọ́dọ̀ wọn kó dákun. Gbogbo ìjọ yìí ń bẹ̀ kó dákun, kó bu ọlá fún orí adé ilẹ̀ Yorùbá, kó bu ọlá fún orí adé ilẹ̀ Yorùbá. Gbogbo orí òkè yìí ń bẹ̀ káwọn ọmọ Ọlọ́run jẹ́ kí mẹ́sẹ̀jì ó dọ́dọ̀ rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ibi tó ń lọ láàárín àti báwọn èèyàn ṣe súnmọ́ ibì míì, ó lọ bìkan láìpẹ́ mórí tí Gani Adams wá bá bẹ̀ wọ́n ṣe báyìí dé kíkà àga tó jókòó síbẹ̀ wọ́n tẹ̀ bí ẹ̀ bá ga Ọ̀ọ̀ni, obìnrin míì wá fọwọ́ kọ lọ́rùn bẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣe nísìn ó lè nídìí tó fi ń ṣe o, ṣùgbọ́n kó wo ti ọjọ́ ọ̀la, kó dákun ibikíbi tó bá máa lọ kó mẹ́sọ̀ ẹ̀ pé there is a proper honour. Kó má torí ìgbà tó bá yá ọ̀pọ̀lọpọ̀ ibi tó lọ yẹn wọ́n tó lè wá fi yẹ̀yẹ́ adé yẹn. Kó dákun ẹ dìde lórí ẹsẹ̀ yìí, tó bá hùn kó gbọ́. Ọ̀rọ̀ rẹ o, àbẹ́ẹ̀rí báyìí, ọ̀rọ̀ yìí lágbára. Tó bá hùn káwọn ọmọ Ọlọ́run ó jẹ́ kó rí ìta ṣe fún yìí, abẹ́ a fi gbogbo orí adé ilẹ̀ Yorùbá fi bẹ̀ kó dákun, kó bu ọlá fún orí adé ilẹ̀ Yorùbá yẹn. Ẹ ṣàlélóyà ńlá o. Ẹni èkejì tí mo fẹ́ bẹ̀ tí màá la sọ wọn Olúwa, Gani àti Sunday Igboho. Ẹ má jẹ́ ìtàn yìí, ẹnìkan ṣoṣo ò lè gba orílẹ̀-èdè tó bá jẹ́ lóòótọ́ àwọn méjèèjì wọ́n nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá. Níbi tí agbára méjì bá ti ń jà, koríko ibẹ̀ ní í ṣe kínni. Tó bá kí wọ́n jẹ́ kí Sunday Igboho gbọ́ ohun tí mo sọ yìí àti Gani Adams, kí Gani Adams kó mú ara kó rí pé àgbà lòun, kó fara gba gbogbo. Kí Sunday Igboho rí pé ọmọdé lòun, pé ọmọdé òun máa padà di àgbà. Àwọn méjèèjì orí òkè yìí kúnlẹ̀ bẹ̀ wọ́n ní ìyọ́nú Ọlọ́run, kí torí ilẹ̀ Yorùbá, kí Sunday Igboho yéé
pe Gani Adams lẹ́jọ́ kí Gani Adams yé pé Sunday Igboho lẹ́jọ́ tó bá jẹ́ lóòótọ́ wọ́n fẹ́ kí ilẹ̀ Yorùbá ṣe kí ni o kó ló kókó lọ́kọ̀ ẹrú ẹnìkan ṣoṣo ò lè gbòmìnira ìlú o ìṣọ̀kan la fi ń sorí èsùn ká dákun àtọ̀tún àtòsì ká má gbọ́ ti àwọn followers wọn ká wọjọ́ ọ̀la àti nígbà tí onítìrú ń ṣe tiẹ̀ Sunday Igboho ṣe tiẹ̀ Gani ṣe tiẹ̀ ẹ̀dẹ̀lẹ́ fẹ́ gbòmìnira irọ́ ló wà bẹ́ẹ̀ kí mo ló wà bẹ́ẹ̀ yóò irọ́ ló wà bẹ́ẹ̀ tó bá jẹ́ lóòótọ́ ni kí Sunday Igboho kó reverse kí Gani Adams kó ṣe kí ni o kó reverse kí gbogbo wọn kan darí jà. tó ẹ̀yin èèyàn wa òun lẹ ti gbọ́ yìí o kí lè ròyìn lórí gbogbo èyí tí bàbá yìí túlẹ̀ lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí lórí ọ̀rọ̀ Ooni of Ife tí wọ́n ní láti ṣọ́ra kó jẹ́ pé kó má jẹ́ pé wọ́n kàn máa rí wọn káàkiri gbogbo tí wọ́n bá fẹ́ lọ pé kí wọ́n fi ọ̀wọ̀ tó tó ọ̀wọ̀ kí wọ́n fi wọ̀wọ́ nítorí ẹ̀yìn ọ̀la. báwo wá náà lẹ ṣe rí ti olóyè Sunday Igboho àti Gani Adams sí drop comment here. Remember to like, share and follow us. Thanks for watching. à ń lọ fún ìpolówó ọjà pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù. kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni lórí ọmọ ni lórí iṣẹ́ ni níbi gbogbo ni bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ ẹ jẹ́ àjọ gbàdúrà ẹ jẹ́ àjọ wá ojú Olúwa kí làṣírí ogun yẹn gangan ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427 bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu